ìjàmbá mọ́tò ọlọ́run ló yọ Anthony Joshua o. Gbogbo àgbáyé ni kinní náà bá lójijì. Gbogbo àwọn olólùfẹ́ ọkùnrin kànṣẹ́kànṣẹ́ tí wọ́n ń pè ní Anthony Joshua ni wọ́n ń pariwo irú kí leléyìí nítorí kinní náà le gan ni o. Ìjàmbá tó ṣẹlẹ̀ tó jẹ́ lójú ẹsẹ̀ ló ti pa àwọn méjì dànù. Bẹ́ẹ̀ làwọn méjèèjì ń bá Joshua sọ̀rọ̀ kí kinní ọ̀hún tó ṣẹlẹ̀ lẹ́ẹ̀kan náà. Ẹni òjò pa tí Ṣàngó ò pa ni o. Torí ikú tó pa ojúgbà ẹni òwe gidi ló pa fún ni. Ọlọ́run ló kó Anthony Joshua náà yọ. Ohun tó fà á nìyẹn tó fi jẹ́ láti orí ààrẹ Bọ́lá Tinubu, gómìnà ìpínlẹ̀ Ògùn Dàpọ̀ Abíọ́dún, gómìnà ìpínlẹ̀ Èkó Babájídé Sanwó-Olú, Káyọ̀dé Ẹgbẹ́tókun olórí àwọn ọlọ́pàá Nàìjíríà pátápátá, aṣojú orílẹ̀-èdè United Kingdom ní Nàìjíríà, gbogbo wọn ló káyà sókè tí wọ́n ń pè lọ pè bọ̀ láti rí i pé ọmọkùnrin ẹlẹ́ṣẹ̀ẹ́ tí wọ́n ń pè ní AJ náà kò bá kinní yìí lọ. Dàpọ̀ Abíọ́dún tilẹ̀ dúró tì í lọ́sibítù ní tirẹ̀ ni. Kò sì pẹ́ tó fi wà níbẹ̀ tí Sanwó-Olú fi dé tóun náà dúró tì í níbẹ̀. Bẹ́ẹ̀ ni aṣojú Britain yìí náà lọ síbẹ̀ láti lọ wò ó kó lè mọ ohun tí yóò sọ fún wọn nílé. Àmọ́ gbogbo wọn ló gbà pé irun orí Joshua lásán ni ikú ré, kò débi orí ẹ̀, kò sì lè pẹ́ tí yóò fi dìde. Tinubu gan ní òun ti pe ìyá abẹ̀ṣẹ́kù bí òjò náà, òun sì ti fi lọ́kàn balẹ̀ pé àlàáfíà lọmọ ẹ̀ wà, ọmọ ẹ̀ ò ní kú ikú kankan. Àmọ́ àwọn méjì tí wọ́n kú nínú ìjàmbá náà kì í ṣe èèyàn kékeré rárá. Àwọn ẹran ara Joshua ni wọ́n. Yàtọ̀ sí pé wọ́n jọ jẹ́ ọ̀rẹ́ tímọ́tímọ́ láti kékeré, àwọn méjèèjì yìí ló súnmọ́ jù nínú iṣẹ́ tó ń ṣe. Àwọn ni wọ́n ń kọ́ lẹ́sẹ̀ẹ́ tí wọ́n máa ń ṣètò ìgbáradì gbogbo fún un, tí wọ́n ń darí ìgbé ayé ẹ̀ pàápàá. Ajá kan kì í sì í lọ kó fi odù ẹ̀ sílẹ̀, bí ìgbín bá fa ìkarahun rẹ̀ àtẹ̀lé ni. Níbikíbi tí ẹ bá ti rí Joshua, dandan ni kí ẹ rí àwọn méjèèjì yìí. Ohun tó sì ṣekú pa wọn náà nìyẹn. Kìnní kan ni Joshua fẹ́ràn jù, ìyẹn náà ní ilẹ̀ Yorùbá yìí. Nídìí èyí, ní gbogbo ìgbà tí ọdún bá ti dé báyìí ní wálé, tí yóò sì máa ṣeré kiri, tí yóò máa rìn kiri àdúgbò, tí yóò sì máa ṣe àánú fáwọn tí wọ́n bá nílò àánú ẹ̀. Bẹ́ẹ̀ ni kì í jìnnà sí wọn nílé ìjọba, tí yóò máa ṣe wọléwọ̀de pẹ̀lú wọn. Ó sì ti ń gbèrò láti ní ilé-iṣẹ́ eré ìdárayá ńlá sílẹ̀ wa níbí. Nítorí pé ó fẹ́ràn Yorùbá yìí, kì í yéé sọ níbi gbogbo pé ọmọ Nàìjíríà lòun, Yorùbá lòun, bó tilẹ̀ jẹ́ pé ọmọ Britain, ọmọ ìlú òyìnbó láyé mọ òun sí, torí níbẹ̀ ni wọ́n ti bí i tí wọ́n sì tọ́ ọ dàgbà. Ó kàn wá gbé ilẹ̀ Ìjẹ̀bú fúngbà díẹ̀ ni. Láti ọ̀sẹ̀ tó kọjá ló ti dé tó sì ti ń bá ìgbòkègbodò ẹ̀ kiri. Òun àti àwọn ọ̀rẹ́ ẹ̀ yìí sì ni. Àfi bí ìjàmbá burúkú ṣe ṣẹlẹ̀ sí wọn lọ́nà Marosẹ Ìbàdàn sí Èkó, níbi tí kò jìnnà sílé epo Danco lágbègbè Makun. Lójú ọ̀nà náà tó sì jẹ́ bíi kádìjú kàlà ní ìjàmbá náà. Nígbà tí olójú yóò fi ṣe wò ó lásán ní gbogbo àwọn tí wọ́n wà lágbègbè gbọ́, Joshua gan kò sì mọ ohun tó kọlù òun. Bẹ́ẹ̀ mọ́tò méjì ló ń lọ, èyí tí òun àti àwọn ọ̀rẹ́ ẹ̀ wà gẹ́gẹ́ bí ìṣe wọn. Jíìpù Toyota Lexus tí nọ́mbà ẹ̀ jẹ́ KRD 850HN àti mọ́tò àwọn ẹ̀ṣọ́ tó ń bọ̀ lẹ́yìn wọn, èyí tó kó àwọn tí wọ́n máa ń pèsè ààbò fún wọn. Àwọn wà lẹ́yìn, èyí tó gbé Joshua àti àwọn ọ̀rẹ́ ẹ̀ wà níwájú. Mọ́tò àjàgbé ńlá kan ló dúró sáàárín títì tí kò lọ. Kí wọ́n kọjá lára ẹ̀ ní wàhálà dé, torí kàkà kí wọ́n rí bí kọjá, dẹ́rẹ́bà jíìpù náà la orí ẹ̀ mọ́ tírélà ọ̀hún ni. Tírélà náà sì rún mọ́tò wọn jégéjégé. Lójú ẹsẹ̀ làwọn ọ̀rẹ́ Joshua méjèèjì ti kú, wọn ò lajú sáyé rárá. Joshua àti dẹ́rẹ́bà nìkan ló jẹ́ àwọn farapa ní tiwọn ni. Àwọn mọ́tò ẹ̀ṣọ́ tó ń bọ̀ lẹ́yìn ni wọ́n sáré sí wọn, wọ́n fa Joshua àti dẹ́rẹ́bà yọ. Àmọ́ nígbà táwọn apá kejì yóò fi dé ọ̀dọ̀ àwọn ọ̀rẹ́ ẹ̀, wọ́n rí i pé àwọn ti dágbére fáyé torí àwọn ò mí mọ́ rárá. Wọ́n gbé àwọn tó ti kú yìí lọ sí mọ́ṣúárì Live Well Morgue ní Ṣàgámù, tí wọ́n sì gbé Joshua lọ sí ọsibítù Èkó tí wọn kò dárúkọ ẹ̀ nítorí kí èrò má máa rọ́ lọ síbẹ̀. Mọ́tò tí wọ́n wà pàápàá, àwọn òṣìṣẹ́ elétò ààbò ojú pópó ti ìjọba ìpínlẹ̀ Ògùn ti wàá lọ sí gáréèjì wọn, níbẹ̀ ni wọ́n sì gbé sí. Láàrin ìṣẹ́jú péréte náà làwọn èrò ti pẹ́ síbẹ̀.
púpọ̀ nínú wọn ò sì mọ̀ pé Joshua ẹlẹ́ṣẹ̀ẹ́ àgbáyé tí wọ́n ń gbórúkọ ẹ̀ ni. Àti pàápàá kò sẹ́nìkan tó rójú ráàyè à ń wojú ara ẹni. Ṣé ẹni tí mọ́tò gbá kọ́ ni yóò mú nọ́mbà ẹ̀? Kódà kò lè jẹ́ ẹnì kẹta sí i. Nígbà táwọn èèyàn ti rí òkú géńdé gidigba méjì, bí wọ́n ṣe lè jí wọn padà sáyé ló wà lọ́kàn kálukú wọn. Ọjọ́ aburú gbà ní fáwọn tí kìíní ọ̀hún ṣojú ẹ̀ lọ́jọ́ tí ikú ń pa ẹlẹgbẹ́ ẹni lójú ẹni. Bí ìròyìn ti jáde báyìí ní wàhálà ọ̀rọ̀ náà bá ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ayé, pàápàá àwọn tí wọ́n mọ̀ nípa eré ìdárayá. Àgàgà nígbà tí wọ́n gbọ́ ikú àwọn ọ̀rẹ́ rẹ̀ yìí, nítorí gbogbo àwọn tí wọ́n mọ̀ nípa ẹ̀ṣẹ́ àti àwọn èrò ìwòran wọn mọ̀ pé bí wọ́n bá ti pe àwọn kan ní ọ̀rẹ́ Joshua tí wọ́n jọ ń rìn, wọ́n mọ̀ pé Lateef Kelvin Ayọ̀délé, ẹni tí wọ́n ń pè ní Lax tàbí Heavy Mindset, àti Sina Gbami ni. Láti ti fi hàn pé bẹ́ẹ̀ náà lórí, àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí jọ ń gbá bọ́ọ̀lù table tennis tí wọ́n sì ń dárayá tààrà tí wọ́n ń rẹ́rìn-ín dìgbò lura wọn kó tó di pé ìjàmbá burúkú náà padà ṣẹlẹ̀ níbi aago 11 òwúrọ̀ ni. Lax Ayọ̀délé yìí bó tiẹ̀ jẹ́ orúkọ Yorùbá lòun náà ń jẹ́, síbẹ̀ ìlú òyìnbó ni wọ́n ti bí i ní Tìjáyà bíi ti Joshua náà kó tó wá lọ sí Watford níbi tó ti ṣèwé ṣàgbà. Ọmọ ọjọ́ orí kan náà, ọdún 16 bíi ti Joshua lòun náà ń ṣe. Nídìí èyí wọ́n fẹ́ràn ara wọn dé góńgó, àgàgà nígbà tó wá jẹ́ iṣẹ́ tí òun náà ń ṣe, iṣẹ́ ká kọ́ èèyàn ní ọgbọ́n ìjà àti eegun líle ni. Lòun àti Joshua fi di kòríkòsùn tó jẹ́ wọ́n jọ ń lọ wọ́n jọ ń bọ̀ ni kí ìràwọ̀ Joshua tó jáde láàrin wọn. Àmọ́ ikú ti pa báyìí o. Sina Gbami Evolve ni wọ́n ń pe òun. Ọ̀rẹ́ náà lòun àti Joshua. Níbikíbi tí ẹ bá ti rí tí Joshua yóò ja ìjà ńlá kan, Sina yóò wà níbì kan níbẹ̀ ṣáá ni. Ohun títí ẹ̀ fi tún yàtọ̀ ni pé gbogbo àwọn tí wọ́n mọ̀ nípa eré ìdárayá ni wọ́n máa ń bu ọ̀wọ̀ àti àpọ́nlé fún un, tí wọ́n sì máa ń kan sáárá sí i nítorí bó ti mọ̀ nípa iṣẹ́ yìí náà ló mọ̀ nípa bọ́ọ̀lù àtàwọn eré ìdárayá míì. Ó sì kàwé tó gba sábúkẹ́ẹ̀tì rẹpẹtẹ fún gbogbo wọn ni. Bẹ́ẹ̀ ọ̀rẹ́ àti kékeré lòun àti Joshua wọ́n jọ ń bá ságbàsólà ayé yìí kiri náà ni. Àgàgà nígbà tó jẹ́ ọmọ ọdún kan náà tún ni wọ́n, ọdún 16. Nígbà tí Joshua sì lu àlùyọ láàrin wọn, wọ́n kúkú pawọ́pọ̀ láti máa gbé Joshua ga. Gbogbo ohun tí wọ́n bá mọ̀ ni wọ́n jọ ń ṣe. Wọn kò sì jẹ́ fi ọmọkùnrin kànṣẹ́kànṣẹ́ àgbáyé náà sílẹ̀ nígbà kan. Ohun tó jẹ́ kí ikú pa òun náà nìyẹn o, tí àwọn èèyàn sì ń béèrè, ìyẹn àwọn tí wọ́n mọ̀ wọ́n ni o, pé báwo ni Joshua ṣe fẹ́ ṣe ayé ẹ̀ sí nídìí iṣẹ́ tó ń ṣe yìí. Torí àwọn tí wọ́n súnmọ́ ọ jù, àwọn tí wọ́n mọ kékeré ẹ̀ jù nídìí iṣẹ́ yìí ni wọ́n ti fi í sílẹ̀ lọ yìí o. Èyí tó túbọ̀ bà ayé nínú jẹ́ ni ti pé Nàìjíríà ní kinní náà ti ṣẹlẹ̀. Wọ́n ń sọ pé ètò ààbò, ojú ọ̀nà àti gbogbo nǹkan Nàìjíríà ni kì í dáa, tí àwọn míín sì ń sọ pé àwọn ti kìlọ̀ fún Joshua títí pé kó yé pààrà Nàìjíríà, pé Nàìjíríà kì í ṣe ibi tí ẹ̀mí èèyàn ti ní ìjọnilójú kankan. Àmọ́ ìṣòro wà fún Joshua láti fi Nàìjíríà sílẹ̀. Òun náà sì máa ń sọ pé Nàìjíríà ní ayé òun. Ṣé bó tilẹ̀ jẹ́ ọmọ òyìnbó aláwọ̀ funfun la lè pe òun nígbà tó jẹ́ níbẹ̀ ni wọ́n ti bí i sí gẹ́gẹ́ bí òfin tiwọn lọ́hùn-ún. Síbẹ̀ ọmọ Rẹ́mọ ní bàbá àtìyá ẹ̀, Robert Joshua àti Yẹta Odúsànyà. Àwọn ni wọ́n sì bí Anthony Olúwafẹ́mi Ọláṣẹ́ní Joshua. Lóòótọ́ Watford tí wọ́n bí àwọn ọ̀rẹ́ ẹ̀ sí yìí ni wọ́n bí òun náà sí. Síbẹ̀ àwọn òbí ẹ̀ rí i dájú pé àwọn mú un wá sí Mayflower School ní Ìkẹ́nnẹ́ láti wá kàwé girama, níbi tí gbogbo àwọn ẹlẹgbẹ́ ẹ̀ ti mọ̀ ọ́n sí Fẹ́mi. Àtìgbà náà ni ọ̀rọ̀ Nàìjíríà kò ti kúrò lọ́kàn ẹ̀, tó ṣe pé kì í fẹ́ fi ilẹ̀ Yorùbá sílẹ̀, tó sì máa ń fẹ́ rí àwọn ọ̀rẹ́ ẹ̀ tí wọ́n jọ kàwé ní Mayflower. Ohun tó sì máa ń gbé e wálé náà rèé, àfi bí ìjàmbá mọ́tò lójú ọ̀nà Ìbàdàn ṣe dá nǹkan rú fún wọn. Àfi kí Ọlọ́run tu àwọn òbí àti olólùfẹ́ Lateef àti Sina tó kù yìí nínú, kó sì tètè bá wa mú Anthony Joshua náà lára dá, kí Ọlọ́run tu òun náà nínú o, kó sì fọ̀nà tuntun hàn án lórí bí yóò ti máa ṣe iṣẹ́ rẹ̀ lọ. Ju gbogbo ẹ̀ lọ, kí Ọlọ́run bá wa tún Nàìjíríà wa ṣe, kí àwọn ojú ọ̀nà wáyé ṣekú pa wá o. Ọláìwọlá Alága ló ṣe àkọsílẹ̀ ikú àwọn ọ̀rẹ́ Anthony Joshua àti ìjàmbá tí wọ́n ní fún bùdó àgbáyé fún àṣà àti ìṣe Yorùbá World Center nínú ọgbà yunifásitì Ìbàdàn. A kú dédé àkókò yìí o.